ẹ̀yin tèmi mo ní kí wá gbé yín débẹ̀ kẹ́lómi tó gbé yín débẹ̀ ṣé ti gbọ́nà tó ń ṣẹlẹ̀ báyìí nípa Lima AK Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó ṣé ti gbọ́nà tó ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ ń gbé yín débẹ̀ mú wọn. Ẹ̀yin èèyàn wa nínú fídíò yìí a ó máa sọ bí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́rìn Lizzy Anjorin, Priscilla ọmọ Ìyábọ̀ Òjó àti Ìyábọ̀ Òjó fúnra rẹ̀, gbogbo rẹ̀ la ó máa yànnàná fún yín nínú fídíò yìí torí púpọ̀ lára yín ni mọ̀ kan tí ó tilẹ̀ ṣẹlẹ̀ gangan ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. A ó máa sọ gbogbo rẹ̀ fún yín nínú fídíò yìí ó ti yá. Pé kọ́ta ń jọ ilẹ̀ ń bọ́ látọjọ́ ẹ̀. So nígbà tí ọmọ Ìyábọ̀ Òjó tó ń ṣe wedding ẹ mọ̀ pé wọ́n sọ pé Lizzy Anjorin allegedly ó ní Lizzy Anjorin sẹ́ẹ̀tì kámẹ́rà ó sọ pé wedding òun ò lè bá ti ọmọ Ìyábọ̀ Òjó pé kọ́ mú wedding Ìyábọ̀ Òjó tó compare pẹ̀lú títí tọmọ òun igbá kan àwo kan ṣá. So ọ̀rọ̀ yẹn ṣàbí àwọn èèyàn nínú tẹ́ pé ó bí Lima náà ní ó bí èdè ní ó bí Kems Rator ó bí àwọn náà ní pé wọ́n sọ pé ṣàfiṣe lọ̀rọ̀ àǹtí Lizzy ni pé ṣé ìwọ tiẹ̀ wá níṣẹ́ mi jù kó máa dráàdì Ìyábọ̀ Òjó pé àti wípé ó dẹ̀ ti wá rí pé ọmọ yẹn tó ń ṣe oríire ṣe bóyá tó tiẹ̀ kí ọmọ yẹn tó gbẹ́nu dákẹ́ ni pé èwo tó wà ní èyí táwọn tó wá ń ṣe tó di pé ó tún wá ń sọ pé ó tún wá ń fi ó tún compare wedding ó tún ṣépè fún ọmọ ọlọ́mọ. mi fẹ́ jump to the last 10 day ṣáà máa bá mi lọ. So bí Lima ṣe tàdé àǹtí Lizzy Anjorin nìyẹn pé kọ́ reply wọn pé kí ló ń ṣe ọ̀tá wọn gan-an ẹ understand allegedly o pé kí ló ń ṣe ọ̀tá wọn gan-an pé ṣé àwọn nìkan ni wọ́n máa kọ́ báyàn jà ni pé èwo ni pé kíyàn wá fẹ́ báyàn kíyàn yọ̀ pẹ̀lú èèyàn tó bá ń ṣe oríire kò ń ṣe pé kíyàn wá máa ṣépè fún èèyàn tó bá ń ṣe oríire lọ́wọ́. Èké náà dé èké tẹ bá ń wá èpè kàbìtì ẹnu èpè ló kún sí èké ló kún sí èké náà dé èké náà bẹ̀rẹ̀ sí í ṣe èpè ńláńlá pé tí nǹkan ti nìkan allegedly o pé tí nǹkan ti nìkan pé ìyá Lizzy Anjorin pé tó bá bí wọn dá òun tàdí wọn ó tún lọ wọ aṣọ bí aṣọ àwọn olóògùn yẹn ó tún gbé ìwo dání pé òun tàdí wọn táǹtì Lizzy bá náà wọn ní oògùn lọ́wọ́ òun gan bàbá ńlá olóògùn lòun òun gan ní nǹkan tóun máa tọ́lá tóun máa fi ṣépè fọ́ta wọn dànù. So gbà tí ó ṣàrin pé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn Lima wá ní so fídíò Lima tí mo wá wò láàrẹ̀ Lima wá ní àtijọ́ tóun ti ń tàdé àǹtí Lizzy pé òun ti tọ́nà gbogbo notification wọn pé ọjọ́ tó bá ṣàmà kọ̀mọ̀ láti tó bá máa ṣe live báyìí òun á join òun dẹ̀ fẹ́ kí òun fẹ́ gbọ́ gbogbo wọn tó fẹ́ sọ nípa òun directly òun fẹ́ gbọ́ pé bóyá pé àwọn kan gbé kan àbí wọ́n gbé kan. So ó ṣàní pé òun ṣáà dúró òun rí pé wọ́n gbé ṣe live ní orí TikTok pé èèyàn kan ló wá tàdé òun sí live yẹn ní orí Instagram pé àǹtí Lizzy ti wà live ní orí Instagram. So ìgbà tóun máa débẹ̀ pé ìgbà tóun wá pé ẹ mọ̀ pé òun bá jà lọ ni ṣùgbọ́n ìgbà tóun wá débẹ̀ ọkàn òun ṣàrin pé ọkàn òun wà relief. And what's the reason of our mind relief ni pé àǹtí Lizzy ò sọ she's not going against Ìyábọ̀ Òjó's daughter like that ni pé àwọn bloggers ló máa ń gbé ibi tí àǹtí Lizzy bá ti ń sọ ọ̀rọ̀ àìdá àwọn bíi pé bí kíyàn rọ sọ pé ọya òkè ẹ mọ̀ pé kíyàn ti sọ̀rọ̀ tó ti dá síwájú tó wà wọ́n pé òkè ẹjọ́ wedding mi gan sef gan wedding tọ̀dọ̀ tèmi gan bíi ti wedding ẹ̀ ẹ̀wọ̀n understand dúró àwọn kan bẹ́ẹ̀ ibẹ̀ àwọn bloggers wọ́n á gbé ní pé gbogbo fídíò táǹtì Lizzy ṣe lọ́jọ́ yẹn báyìí wọ́n kàn ṣépè fún àwọn bloggers ní pé àwọn bloggers tó ń jẹ́ kí òun máa ṣí tó ń jẹ́ kí àwọn èèyàn máa ṣí àwọn interpret yìí ó ṣàṣépè fún àwọn bloggers yẹn dídí gan ni o ní pé ibi táwọn bá ti sọ̀rọ̀ dídí àwọn bloggers ò ní gbé pé ibi táwọn bá ti wá sọ̀rọ̀ tí ó kù díẹ̀ káàtó àwọn bloggers máa gbé bí Lima náà ṣe ni pé òun wá rí reason nínú ọ̀rọ̀ wọn lóòótọ́ because ọjọ́ yẹn àti Lizzy sọ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ṣàdúrà fún Priscilla ní pé ìgbà tóun dẹ̀ máa kúrò ní life yẹn tóun dẹ̀ máa bọ́ sórí TikTok lòun wá rí pé wọ́n ti kọ́ ti ibi táǹtì Lizzy ti ṣàdúrà fún Priscilla wọ́n kọ̀ tiẹ̀ kúrò wọ́n wá gbé ibi tó ti ń sọ̀rọ̀ àti tó ti ṣe ti pé wọ́n wá join ní méjèèjì papọ̀ fún wa wọ́n pé òun ti mọ ibi tí issue yìí ti ń wá wọn pé àwọn bloggers yìí ló ń da gbogbo nǹkan rú àti ọ̀rọ̀ tó ta mọ́ Ìyábọ̀ Òjó àti tí ò ta mọ́ Ìyábọ̀ Òjó gbogbo ẹ̀ làwọn bloggers sọ pé Ìyábọ̀ Òjó ni ó ń bá wí. So Lima wa náà wá reach out sí AK ni pé kí AK kó apologize sí Lizzy Anjorin because kó jẹ́ kí everything lọ because that is not how the matter is. Wọ́n ní bí AK sọ pé láíláí allegedly òun ò lè apologize o
pé ṣe náà ti drop fídíò lára ẹ̀ pé Lima ní tóun lọ apologize ní pé ṣé kíndọ̀ nìkan ló ṣe ọ̀tá ẹ̀ ló gbé òun wá sínú ṣé òun ló gbé òun wá sí orí app yìí ni òun lè apologize for anybody. And mẹ́rin sọ pé the reason why tó fi sọ pé kó apologize ni pé àti Lizzy yìí àgbàlagbà ni wọ́n pé èèyàn ló wá torí pé bóyá pé wọ́n ń ṣètò tí ò dáa kí àwa ọmọ kékeré wa máa yọ ẹnu sí wọn kó wa máa ṣe téèbù sí wọn. Mo like ní mind that part but ètè sọ pé òun ò lè apologize òun ní kí wọ́n ní á gbé yín débẹ̀ tẹ́lómi tó gbé yín débẹ̀ òun wípé ó ti di wọ̀wọ̀wọ̀ báyìí o. Lima tó ní pé tó ń fi foot chest táàgì àǹtí Lizzy àwọn náà lọ sọ ní pé tó tún wá apologize fún àǹtí Lizzy báyìí pé ètè dẹ̀ ti yarí kan lẹ̀ pé sẹ́ẹ̀ òun ò lè apologize o. Mo ní kí wọ́n gbé yín débẹ̀ tẹ́lómi tó gbé yín débẹ̀ ẹ̀yin bloggers yìí náà wàhálà yín pọ̀ bá bá fẹ́ gbé story ẹ máa gbé full story mo ní kí wọ́n gbé yín débẹ̀ tẹ́lómi tó gbé yín débẹ̀ tó ń ṣẹ́nu mi létí gbọ́ ó tàbọ̀.